Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ìròyìn Fẹ́rifẹ́ri online tv pé ẹ ṣeun ẹ tún bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí àkọ́tún ìròyìn àkíkà fún ti àsìkò yíyún àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn tó nínú ìwà lábí míì lájọ máa fi kẹ́kọ̀ọ́ ká tí lè jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún. Ẹ jẹ́ mọ́ àwọn ìròyìn ọ̀hún kà lórí kìnìún báyìí. Gẹ́gẹ́ bí àjọ ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀ṣun bó ṣe fi léde o, wọ́n ní ìkànnù àwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún òun náà ló mọ̀ déédéé yọ̀ ṣubú lásìkò ìgbà tó ń gbìyànjú láti máa múra fún ibi iṣẹ́ tó sì ṣubú tí ẹlẹ́mìí sì gbà á lẹ́nu rẹ̀. Gẹ́gẹ́ bọ́n ti ṣe fi léde o látẹnu àjọ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun, wọ́n ní arákùnrin Sheriff Ògúndìran òun náà ni orúkọ arákùnrin ọ̀hún o, tó jẹ́ pé ó jẹ́ ìkan náà àwọn akíkanjú nínú àwọn àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún o, tó jẹ́ pé ìlú Ìlá-Ọ̀ràngún gangan òun náà ni òun wà níbi tí ń gbé ń ṣiṣẹ́. Ọjọ́ Ọjọ́bọ̀ tó kọjá lọ yìí náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ìpèsè rí arákùnrin ọ̀hún ti múra ibi iṣẹ́ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ o. Nígbà tí agbẹnusọ fún àjọ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun Yusuf Ìdòwú tí ó máa fi ìdí ẹ̀ múlẹ̀ ló sọ di mímọ̀ pé ṣàdédé òun náà ni ó mọ̀ déédéé ṣubú. Nígbà tó sì ṣubú ńkọ́ òun náà ni ó dẹni tí wọ́n gbé dìgbàdìgbà káàkiri òun, ṣùgbọ́n láìpẹ́ ẹ̀mí bọ́ lẹ́nu arákùnrin ọ̀hún. Gbogbo àjọ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n wá ní arákùnrin ọ̀hún ó jẹ́ ẹnìkan tó ní akíkanjú lẹ́nu iṣẹ́, ó sì jẹ́ ìkan gbòógì nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn nílùú Ìlá-Ọ̀ràngún níbi tí gbé ń ṣiṣẹ́. Wọ́n ní Sheriff ọmọ tó ṣe ò ṣàdédé ló déédéé yọ̀ ṣubú lásìkò ìgbà tí ń gbìyànjú láti lọ sí ibi iṣẹ́ láojúkọ àjọ àmọ̀tẹ́kùn tí ẹ̀mí sì bọ́ lẹ́nu rẹ̀. Láti ìpínlẹ̀ Èkó, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó tẹ kọ̀rọ̀ sí arákùnrin kan tó sì tarí ẹ̀ látàrí àtàrí lọ síwájú ilé-ẹjọ́ níbi tí ilé-ẹjọ́ tán ti ní kí ó lọ lo dáúlà nínú ọgbà ìtúnirọ̀ fódìdí ọdún 14 báyìí látàrí wípé ó ń gbìyànjú láti fi tìpátìkúùkù jẹran sunkún sí lára ọmọ ìyàwó rẹ̀ obìnrin. Wọ́n ní arákùnrin ọ̀hún Ahmed Àyìnlá lọ́jọ́ Ọjọ́rú tó kọjá lọ yìí o, òun náà ní ilé-ẹjọ́ tí ó ń gbógun tó ń lòdì sí ìwà mímọ́ fipábáyàn lò pọ̀ nípínlẹ̀ Èkó lábẹ́ onídàájọ́ Rahman Oshodi tí ò gba gbẹ̀rẹ́ ló ní kí kọ̀rọ̀ sí arákùnrin ọ̀hún kó lọ lo dáúlà nínú ọgbà ìtúnirọ̀ fódìdí ọdún 14 gbáko báyìí látàrí pé ńṣe ló fẹ́ fipá jẹran sunkún sí o lára ọmọ ọdún 9 tó jẹ́ ọmọ tíyàwó rẹ̀ gbé wá fẹ́. Wọ́n ní nígbà tí ilé-ẹjọ́ ọ̀hún tí ó máa gbọ́ ẹjọ́ rẹ̀ dáadáa, wọ́n ní ìwà láabi tí arákùnrin ọ̀hún wò òun náà ló jẹ́ ìwà kò tọ́ rárá gbà. Èpè bá kíni tí ó mọ̀ rò láti lọ fipá bá ọmọ ọdún 9 lò papọ̀ kíni tó fẹ́ rí lára rẹ̀. Nígbà tí onídàájọ́ tó máa gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ wá ní òun dá ní ẹ̀wọ̀n ọdún 14 gbáko kó sì bẹ̀rẹ̀ láti ọdún 2020 tí wọ́n ti kọ́kọ́ fi kélé òfin gbé láti oṣù kẹsàn-án lọ́jọ́ 18 ní oṣù kẹsàn-án tó ti kọ́kọ́ fi kélé òfin gbé o tó ti fi sí ọgbà ẹ̀wọ̀n rìmáǹdì láti ìgbà náà látàrí ìwà láabi tó wù. Ẹ̀wẹ̀ onídàájọ́ kò gbàkẹ́gbà bẹ́ẹ̀lì láti ìgbà náà o tó fi di pé ó ní kó lọ mọ́ lo odidi ọdún 14 gbáko báyìí nínú ọgbà ìtúnirọ̀ látàrí wípé ó ń gbìyànjú láti bá ọmọ ọdún 9 obìnrin tó jẹ́ ọmọ ìyàwó rẹ̀ láti fipá bá lájọṣepọ̀. Lákòótán láti ìpínlẹ̀ Ògùn, arákùnrin kan rèé o eléyìí tí wọ́n déédéé rí òkú rẹ̀ tó ń rọ̀ dìlòdìlò lára igi kan níbi tó ti gbé poro okùn síbẹ̀ tó ti tẹ́lẹ̀mí ti gbà á lẹ́nu rẹ̀ sí orí igi ọ̀hún. Wọ́n ní arákùnrin ọ̀hún tó wá ṣe ní léèmọ̀ ńbẹ̀ òun náà ni pé arákùnrin ọ̀hún ìwògbóló tọmọlúàbí náà ló wà kò sí aṣọ kankan kódà kò sáwọ̀tẹ́lẹ̀ kankan lára arákùnrin náà. Wọ́n ní ṣe náà rí òkú rẹ̀ tó ń rọ̀ dìlòdìlò lára igi kan tí ń bẹ lórí ilẹ̀ kan tí wọn ò tí ì kọ́lé kankan síbẹ̀ ní agbègbè Ìlíṣàn Rẹ́mọ nípínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí àwọn oníròyìn gẹ́gẹ́ bọ́n ti ṣe fi léde fáwọn oníròyìn wọ́n sọ mímọ̀ pé ọjọ́ Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá yìí òun náà ló ṣẹlẹ̀ wípé ṣàdédé òun náà ni àwọn èèyàn tí wọ́n ń lọ sí tí wọ́n ń jáde lọ́jọ́ ọ̀hún. Wọ́n ní ilẹ̀ ń bẹ nítòsí ẹgbẹ́ ọjà tuntun tí ń bẹ nínú Ìlíṣàn, ibẹ̀ náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀. Wọ́n ní ṣàdédé ni àwọn èèyàn tí wọ́n máa ń kọjá lọ títí wọn bá dédé rí òkú arákùnrin ọ̀hún tó ń rọ̀ dìlòdìlò
lára igi náà. Àrèé kí ni tó ṣẹlẹ̀? Òun náà ló di pé àwọn èèyàn bá pé àwọn méjì mẹ́ta ọ̀sálà ṣùgbà kó tó wá di pé wọ́n ké sí iléeṣẹ́ ọlọ́pàá pé ẹ máa bọ̀ wá o, ẹ máa bẹ̀ wá wò ń tójú wá rí. Nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá náà tí wọ́n sì débẹ̀ wọ́n rí pé lóòótọ́ ló ṣẹlẹ̀ o. Wọ́n ní ẹni tí wọ́n á wò pé ó jọ bẹ́ẹ̀ òun náà ni pé arákùnrin ọ̀hún ó dàbí pé ó porokùn so síbẹ̀ ni tó fi gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Wọ́n ní ṣùgbọ́n tó wá ṣe ń lè mọ̀ ń bẹ̀ pé tí ó bá tiẹ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ kí ni tó fà á tó fi di pé ó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ síwòwò tí ó bọ́ra rẹ̀ tí ò sáṣọ kankan lára rẹ̀ lásìkò náà. Iléeṣẹ́ ọlọ́pàá ò wọ́n ti gbìyànjú wọ́n ti gbé àti àwọn iṣẹ́ elétò ìlera wọ́n ti gbé òkú arákùnrin ọ̀hún kúrò ńbẹ̀ báyìí wọ́n sì ti lọ bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀. Kí ni tó fà á tó fi gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ òun náà ni kò yé ẹnikẹ́ni bọ̀dì báyìí o tí wọ́n sì bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀. Màdé ìpéǹpéjú ni ààlà fìlà ànírìnjù báyìí lọ lórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online tv. Ẹ sì ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ títí ìgbà mìíràn tó máa pàdé. Ire àti àánú Olúwa ọba kó máa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wá gbé. Ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.